PDP Ògùn lé Ladi Adebutu àtàwọn mẹ́rin míì lẹ́gbẹ́ wọn. Kò jọ pé wàhálà tó ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú PDP nípìnlẹ̀ Ògùn tí ìrodò lọ mú mi o. Ọ̀rọ̀ náà ti di egbìnrìn ọ̀tẹ̀ bí wọ́n ṣe ń pa ọ̀kan ní òmíì rú. Èyí kò ṣẹ̀yìn bí ẹgbẹ́ yìí ṣe tún kéde ní ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí pé àwọn ti lé olùdíje fẹ́gbẹ́ wọn nínú ètò ìdìbò gómìnà tí kóòtù yọ láìpẹ́ yìí, ọ̀gbẹ́ni Ladi Adebutu àtàwọn mẹ́rin míì, Táíwò Akínlábí, Sunday Ṣọ́lárin, Káyọ̀dé Adébáyọ̀ àti Akínlóye Bánkọ́lé dànù nínú ẹgbẹ́ náà. Wọ́n ní lẹ́yìn tí ìgbìmọ̀ ẹlẹ́ni márùn-ún èyí tí ọ̀nàrẹ́bù Akíntúndé Múfútàù jẹ́ alága rẹ̀ tí ẹgbẹ́ gbé kalẹ̀ láti ṣèwádìí àwọn ẹ̀sùn tí wọ́n fi kan àwọn èèyàn náà jábọ̀ ìwádìí wọn ni wọ́n gbé ìgbésẹ̀ láti lé wọn dànù. Ẹgbẹ́ ọ̀hún ní ṣíṣe àwọn ohun tó lòdì sófin ẹgbẹ́, àìlèkóra ẹni níjàánu, ìyapa àti àwọn ìwà tó lè ba orúkọ ẹgbẹ́ náà jẹ́ ni àwọn èèyàn wọ̀nyí ń hù. Bákan náà ni wọ́n tún fẹ̀sùn kan Adébútú pé ó ṣe àrọ́ndárọ́dà orúkọ àwọn aṣojú tí wọ́n kópa nínú ìdìbò abẹ́lé láti yan àwọn tí yóò ṣojú ẹgbẹ́ wọn lásìkò ìdìbò ọ̀hún èyí tó wáyé nínú oṣù karùn-ún ọdún yìí. Alàgbà ìgbìmọ̀ ìwádìí yìí sọ pé lẹ́yìn gbogbo ìwádìí wa lórí àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n yìí, ìjókòó yìí rí i pé Adébútú àtàwọn mẹ́rin yìí jẹ̀bi. Àmú àbá wá pé kí wọ́n lé wọn kúrò nínú ẹgbẹ́, bẹ́ẹ̀ láti kọ̀wé sí àwọn ẹ̀ka gbogbo tó yẹ tí yóò mú ìgbésẹ̀ náà yá kánkán. Tẹ́ ò bá gbàgbé, ọ̀sẹ̀ tó kọjá yìí ni àwọn olóyè ẹgbẹ́ PDP yìí kan náà nípìnlẹ̀ Ògùn kéde pé àwọn ti yọ Jimmy Lawal tí ilé ẹjọ́ ní òun ló yẹ láti dupò gómìnà lórúkọ ẹgbẹ́ náà nínú ìbò ọdún tó ń bọ̀ nínú ẹgbẹ́. Ìgbésẹ̀ yìí làwọn náà ní kò ṣẹ̀yìn àbọ̀ ìwádìí àwọn ìgbìmọ̀ táwọn gbé kalẹ̀ láti ṣàgbéyẹ̀wò àwọn ẹ̀sùn tí wọ́n fi kan ọkùnrin náà. Lára ẹ̀ ni pé ó ṣètò ìdìbò abẹ́lé tí kò bófin mu. Lára àwọn tí wọ́n jọ lé nínú ẹgbẹ́ pẹ̀lú Lawal ní Múyìwá Ọ̀dẹ́bíyì, Mọ̀rúfù Ọlájídé àti Adémọ́lá Òdòyè. Faith Adébọ́lá ló jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.